Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Absolutely, they are not doing it. There is no nation that will grow without culture and heritage. Go and find out all the developed nations in this world. Their heritage, culture and tradition is number one. But we have put and jettisoned our heritage and culture by the side. Culture, heritage is stronger than religion. Our culture and heritage should be number one. And we have a very diverse culture, diverse heritage in Nigeria, but we have a very common ancestral root as the aborigines of the entire African as a continent. Our culture is the only way forward for growth and development. It's unfortunate government is not doing as they used to do. Government is not paying attention to it. The largest gathering of the entire black race happened in 1977. It happened in Nigeria. Look at 1977 till date. That's almost over 40 years ago. That is not acceptable. The way forward for the entire black race, not only Nigeria, because we are the mirror of the entire black race, is to continue to uphold our culture and heritage. And that's what we're doing in Ife. And we're very proud about it. We don't have any regret, we don't have any remorse. It doesn't affect our religious beliefs, it doesn't affect our faith. Our faith still stands. It is one God, it is one faith. Nothing can shake it. But our heritage, our culture must be sustained. Aje onire oguguluso ọ̀wáyọrin kówó sí onísọ̀ bòjí. Ọlọ́run Olódùmarè òun ló dá mọ́ gbogbo ẹ̀dá. Kò sí ẹ̀dá tí ò kí ń fi ajé tọrọ ní ojoojúmọ́ ayé. Tí ẹ̀dá bá ti lajú tó ti jí sílé ayé, a bẹ̀ Ọlọ́run Olódùmarè wípé ó ṣe tó ṣọ̀hún sílé ayé. Èyí tó kù ni kí kájé kó wọlé tọ̀ wá lórí ọmọ ni, lórí aya ni, lórí gbogbo iṣẹ́ tó ń ṣe. Torí iṣẹ́ òun ni oògùn ìṣẹ́. Ẹ̀dá tí ò bá ti níṣẹ́ lọ́wọ́ òkú ni. Iṣẹ́ dẹ̀ rèé ó tàn mọ́ ìfilọ́lẹ̀ ajé. Nítorí ìdí èyí, ajé orírun àgbáláyé òun náà ni àwàyé ní òtún Ifẹ̀ Oòdáyé. Ajé mẹ́jọ ń ṣe ọ̀sán, mẹ́jọ ń ṣòru. Mẹ́rìndínlógún ni gbogbo àwọn agbára tí Olódùmarè tó kó rọ ajé. Nítorí ibi tí ajé bá gúnlẹ̀ sí, òun ni ẹ̀dàgbèrè ọmọ ẹ̀ ń wọ́tọ̀. Ẹ̀yin náà dẹ̀ ti rí gbogbo àpẹẹrẹ ajé, torí wípé ó ṣe pàtàkì fún ìran káàárọ̀ òjìrè, torí ẹni àkọ́kọ́ ni wá. Ọjà kínní ní gbogbo àgbálá ayé, òun náà ni ọjà Ìjìgbòmẹ̀kùn. Òun ni ajé sọ kalẹ̀ sí. Ọjà Ìjìgbòmẹ̀kùn náà dẹ̀ la lọ. Òun ni òun ló bí gbogbo ọjà pátápátá ní gbogbo àgbálá ayé. Gbogbo ìran títí dé ìran Júù àti ìran àwọn Ìgbò, àwọn ni wọ́n máa ń nájà ní ọjà Ìjìgbòmẹ̀kùn títí tó fi tàn káàkiri gbogbo àgbálá ayé. Nítorí ìdí èyí, ajé ṣe pàtàkì fún wa. Nítorí ẹ̀ náà la ṣe ń ṣe ọdún ajé lẹ́yìn, kí ajé kó wọlé tọ̀ gbogbo wa o. Lásòkè. Jẹ́ kó bẹ̀rẹ̀ fọ́ṣọ. Kábíyèsí, kí ni ìjọba wa ń ṣe lórí àṣà àti èdè àti ìṣe táwọn ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ yìí? Ìjọba wa ò ṣe tó bí ó ṣe yẹ kí wọ́n ṣe, nítorí pé kò sí orílẹ̀-èdè tó lè ní ìlọsíwájú tí a ò bá gbé àṣà àti ìṣẹ̀ṣe wa síwájú. Orílẹ̀-èdè wa àti ní ìlọsíwájú kì í ṣe ẹ̀sìn gbé síwájú, ṣùgbọ́n àṣà ìṣẹ̀ǹbáyé ìṣẹ̀ṣe wa òun ló yẹ kó wà níwájú. Ọlọ́run Olódùmarè òun ló dá mọ́ wa, àdámọ́ ẹ̀dá ni, ó dẹ̀ yẹ ká gbé lárugẹ. Ṣùgbọ́n àwọn ìjọba wa ó kù díẹ̀ káàtó. Ọlọ́run Olódùmarè á bá wa kó sí wọn nínú. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here, everything, Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.